Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 28 oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Wàhálà tó ń ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, Ọbaṣá ti sọ ìdí tó fi padà sẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí abẹnugan ilé. Ó ní gbangba ni Miranda ti sọ fún àwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC pé òun ti fi ipò náà sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti sọ ìdí tí àwọn fi kó àwọn òṣìṣẹ́ aláàbò Miranda kúrò lẹ́yìn ẹ̀. Àwọn aṣòfin 36 tí wọ́n jẹ́ olóòótọ́ sí Miranda sọ̀rọ̀, wọ́n ní Miranda ṣì ní abẹnugan ilé pẹ̀lú bí Ọbaṣá ṣe jókòó sípò náà pẹ̀lú àwọn aṣòfin 4 péré tí wọ́n ń ṣe olóòótọ́ sí i. Ẹ gbé síta gbangba fún gbogbo ayé rí tí ẹ bá fẹ́ fìyà ẹ̀ṣẹ̀ mi jẹ mí, ẹ má sọ ọ́ ní kọ̀rọ̀. Sẹ́nitọ́ Natasha ló sọ bẹ́ẹ̀. Ó ní lẹ́yìn ọjọ́ díẹ̀ sí àkókò yìí, ilẹ̀ máa mì tìtì, àṣírí àwọn aṣáájú orílẹ̀-èdè yìí máa hàn síta. 1.703 trillion naira owó tó ń rọ́gún sápò òṣùwọ̀n ìjọba àpapọ̀ tí wọ́n ti pín gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pín láàrin ìjọba àpapọ̀, ti ìpínlẹ̀ àti ti ìbílẹ̀ fún oṣù kìíní. Ó tún gbẹnu sókè sí ìyàtọ̀ sí 1.226 trillion naira tí wọ́n máa ń pín lóṣooṣù tẹ́lẹ̀. Ìjọba àpapọ̀ ti sọ ìdí tó fi buwọ́lu àfikún ìdá 50 owó ojú òpó ìpè. Àjọ FCCPC ti pa láṣẹ fún iléeṣẹ́ MultiChoice Nigeria láti máa gba owó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ lọ lórí DSTV àti GoTV. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti rọ Ààrẹ Tinubu láti mú ààbò ọ̀gá àgbà àjọ NAFDAC ní pàtàkì pẹ̀lú bí wọ́n ṣe ń dúnkòokò ikú mọ́. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City ti wọ gàù pẹ̀lú bí àjọ La Liga ṣe ṣàkójọpọ̀ ẹ̀sùn tuntun takò tí wọ́n sì fi ránṣẹ́ sí àjọ European Union. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.